Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, mo kí yín o. Níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ wa pé ẹ káalẹ́, ẹ káàsán, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́. Bẹ́ẹ̀ ni o, ẹni ró ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ wo, ó ti di yam pepper scatter. Ó dà pé wèrè lẹ máa ń like. Bàbá Tinubu ti fi wèrè hàn wọ́n o. Kódà, ó ti dá ogun àtìjà sílẹ̀ ní ìlú ilẹ̀ north lọ́hùn. Débi wípé wọ́n ti wá ṣe fúnra wọn, ti ń ṣe síá fúnra wọn. Èyí ló wá mú káwọn north náà bínú pé ìwọ àwọn gan tú àṣírí bàbá Tinubu. Gbogbo ohun tó ṣètì lè fi jó pátápátá, gbogbo ẹ̀ ni wọ́n gbé síta nípa ti bàbá Tinubu o. Gbogbo àṣírí èyí tó ń bẹ lọ́wọ́ wọn nípa bàbá Tinubu, gbogbo ẹ̀ pátápátá ni wọ́n mẹ́nubà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tú gbogbo ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Bàbá èyí ẹ ṣe fún wọn yóò dáa. Ṣé ẹ rí ohun tí bàbá Tinubu ṣe rí dàbí pé ó da èdè àìyedè sí àárín àwọn Fulani, sí àárín àwọn north ní débi wípé ó wá dàbí gbogbo tá a ṣètì lè fi jó gbogbo pátápátá láàtú síta. Wọ́n ti tú o. Àkọ́kọ́ ni pé wọ́n ní ààrẹ orílẹ̀-èdè wa, wọ́n ní tẹ́ bá gbọ́ ọ̀nàrẹ́bù múlẹ̀ níbi mi tọ́ka mọ́ àwọn Fúlàní yóò dá wọn dá. Ẹ ṣe máa sọ pé bàbá, ẹ ṣe máa sọ pé dídí àbàbà number one, ẹ ṣe máa sọ pé wọ́n múlẹ̀. Is it for gàrí? Is it for ẹ̀bà? Eléyìí le tẹ́ bá rí nǹkan tí àwọn àgbà Fúlàní lè eléyìí le olè. Gbogbo ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ lọ máa bẹ̀rẹ̀ sí ní kọ́ ọmọ yín ní kéwú. Ẹ lọ máa kọ́ ọmọ yín kéwú o, torí ó kí my people. Ṣé ẹ mọ̀ pé gàlú ló ti jáde? Ṣé ẹ mọ̀ pé tá a bá sọ̀rọ̀ gàlúùsì, ara àwọn àgbààgbà Fúlàní tó ṣe gbòógì ni. Ó sọ òkú ọ̀rọ̀, ògúlùtú ọ̀rọ̀ ló sọ o. Ọ̀rọ̀ yẹn dẹ̀ bà mí, ó wọ̀ mí lákè ẹ̀mí ara. Ó ní ó pariwo pé mùsùlùmí lòun, mùsùlùmí ní òun kò tiẹ̀ lè ka alifa tí a sáfà tí a dà, kò lè ka gbogbo ẹ̀. Wọ́n ní kò lè ka. Ẹ bá mi rí ẹ̀yin mùsùlùmí, mi ò bá jẹ́. Mo ń try láti jẹ́ kẹ́ mọ̀ wípé ìwọ tó bá ti mọ alifu nísìnyí ò lè jẹ́ president. Yes o. Nàìjíríà we dey. Gàúsù ní súrà tó jẹ́ kó kọ́kọ́ mọ̀ láti lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí ní súrà Fatiha. Ó ní bàbá ò lè kà. Ọ̀rọ̀ yẹn yìí. Ó ní bàbá ò lè kà rárá. Ipò sì bọ́ta wọn ló ń pera ẹ̀ ní mùsùlùmí. Irú mùsùlùmí wo ló jẹ́? Gàúsù káre ọ̀rọ̀ yìí ò dáa. Ó dà kó yọ́sọ́ o. Ó ní kó ka súrátù Fatiha, kó ka gbogbo ẹ̀. Ó ní bàbá ò rí ka o. Ó lóun ò yọ sára pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lòun bá wí pé sẹ́ni tí ò rí súrátù, tí ò rí Fatiha kà, kò ṣẹ̀bi, kò ṣe pé kò fẹ́ ka Fatiha. How is he pushing him ni ojú ló ń tì, àti wípé kò láì kó máa kà níta. Ó ní fún díẹ̀ yìí ó wá jáde, ó wá ní muslim ticket. Wọ́n láwọn ti sún àwọn ò ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́. Àwọn ò ní pé kó má gbé o, ṣùgbọ́n lọ́dọ̀ táwọn ọ̀dẹ́ ṣí, wọ́n láwọn ò ṣe mọ́. Wọ́n ní kí bàbá di Fatiha kó di muslim ticket wọ́n mú. Táwọn fẹ́ ni pé kó yà jẹ́ kó ní kálukú pín orílẹ̀-èdè, kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Gàúsù yìí ò dáa. Fatiha alálùbáríkà. Gàúsù jẹ́ kó yẹ wá o. Ó ní wọ́n pariwo muslim ticket, muslim ló wà lórí ipò pé àǹfààní wo ni wọ́n ṣe fún àwọn nílẹ̀ north. The play ṣé wọ́n ti ṣàǹfààní ilẹ̀ Yorùbá? Ẹ ṣáláì kẹ́ máa dúnra yín nú. Ó ní àǹfààní wo ni wọ́n ṣe fún àwọn tó fi jẹ́ wípé láti bí ọdún méjì ó lóun ò rí nǹkan pàtó báyìí tí ọdún méjì yẹn já mọ́. Wọ́n ní gbogbo port tó wà ní Warri, tó wà ní Abuja, tó wà ní Jos, wọ́n ní kò sí kankan tó jẹ́ pé wọ́n mú lò fi ṣiṣẹ́ nù wọn. Ó ní gbogbo bẹ̀jú pé kí bàbá ṣàwà nílùú Èkó kó máa láfíà. Níbi mi tọ́ka mo, ó ní kó máa láfíà ní o. Gàúsù díẹ̀díẹ̀ èyí pọ̀. Ẹ bá wa kọ́ sínú ìwé ni ẹ máa ń sọ síta next time. Ẹ ti ń sọ eléyìí jù, ẹ bá wa kọ́ sínú ìwé. Èyí pọ̀ kí ló dé? Àbí kẹ́ sọ sí wọn létí, kò yẹ kẹ́ sọ síta now.
ó wá ní fúndì èyí gbogbo wọn ti dúró de ìgbà ìdìbò 2027 wọ́n ní kí bàbá má lọ rò ó nípa àwọn ń bọ̀ kankan kò síbi tó ń bọ̀ níbi mi tọ́ka mo ó ní 2027 àwọn ò lè dìbò kankan yan anybody wọ́n ní lọ́dọ̀ táwọn o nílẹ̀ nọ́ọ̀tì nílẹ̀ fúlàní lọ́hùn àwọn ò sí kọ̀ọ̀kan sí tó kọ̀ wọ́n pẹ̀lú ìdìbò 2027 àwọn ò dìbò yan bàbá wọlé mọ́ o ẹ wò ó ti di ya pẹpẹ skátàskátà ṣùgbọ́n kò bá jẹ́ kẹ́ bẹ̀rẹ̀ láti bí fatia náà ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ àgbẹ̀ táwọn èèyàn sọ bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀ rẹ o òdodo ọ̀rọ̀ lẹ́ni sọ ṣùgbọ́n bàbá wa ọmọ olódò idẹ wọn ni ó jẹ́ kẹ́ ẹ là àsìkò yìí kẹ́ ẹ láǹfààní láti fi pé orílẹ̀-èdè ni bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ no going back òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún Tinubu ti fọ́ wọn ó ti fọ́ wọn ní kórópọ̀ pẹ̀lú odó idẹ wọn bẹ́ẹ̀ ni o ìyẹn ló wá jẹ́ kó máa dùn wọ́n 2025 dẹ̀gbò yẹ wọ̀n bẹ́ẹ̀ ni olóyè Sunday Igboho akíyí bàbá wa Professor Banji Akíntóyè bàbá akíyí dáadáa bàbá Tinubu èyí tẹ́ ṣe yóò kà màmá bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún Gbos tó ti ti ọwọ́ gàrúsgàrú ló jáde yìí ó kì í síbẹ̀ bẹ́ẹ̀ ni olóyè Adéyẹmọ Ìgbòho bàbá ẹ wo ikú kan ò ní pa ò gbòsà fún bàbá gbòsà Yorùbá nation la fẹ́ Yorùbá nation máa dúró pẹ̀lú ògo Ọlọ́run bẹ́ẹ̀ ni báyé fẹ́ báyé kọ̀ àwa la máa borí bẹ́ẹ̀ ni Yorùbá nation Ọlọ́run Olódùmarè á túbọ̀ máa bùkún wa á dẹ̀ tún máa fún àwọn bàbá wa lókun bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí scores yẹn ti ń yí ó ti ń di 80/20 báyìí it's okay now ẹ jẹ́ ká ẹ máa retí hit back ẹ máa retí return match nítorí ó máa loud gan bàbá Tinubu master planner Ọlọ́run ló mọ nǹkan tí bàbá tó ti ń tolẹ̀ against 2027 Yorùbá gbọ́dọ̀ wáyé ni o torí bàbá Tinubu tó sọ̀rọ̀ àgbò tó tàdí mẹ́yìn ọpọlọ ló lọ mú wá kò ń ṣe agbára ló lọ mú wá ọpọlọ ló lọ mú wá ọgbọ́n jagbára lọ ni bàbá ń lò gbogbo àwọn northern politician yìí wọ́n ṣàlàyé kiri pa ish tẹ́bálẹ̀ nígbọ́ bàbá náà sọ fún yín pé òun náà ò ní gbà bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe no going back a gbọ́dọ̀ gba ògo orílẹ̀-èdè wa padà wá sílé láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́ ẹ̀wẹ̀ yẹn mi bàbá mi bá mi share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ jẹ́ kó dún gbàgà ẹ jẹ́ yàwó yẹn lọ́tún ló sì pé Yorùbá nation ni o la fi sọ fún yín pé God bless Yorùbá nation ó dàbọ̀.